kí n tó sọ ohunkóhun ẹ jẹ́ ká jọ wo fọ́nrán tún fẹ́ fi hàn wáyé. billahi minash shaitanir rajim bismillahir rahman ajab tilwasi amara al-Ghazali eke komado fakharul ulama ìrẹwọlé ìṣọ̀kan ayédáadé àpòmí kiri èkó yìí tẹ́ẹ̀dẹ́ gbọ̀ngàn ọ̀nà òdodo TV worldwide online. ẹ jọ̀ọ́ ẹ bá mi sí à fídíò ẹ bá mi sí à program yìí. mo rí àwọn mẹ́sẹ̀gì kan yẹ kí n sọ nípa rẹ̀. mo rẹ́nìkan sọ pé Alhaji Komadu ọ̀nà òdodo TV bí mo ṣe láìkì yín tó wèrè ní ọ́ ni àtiwọ́ àti láìkì tó láìkì mi kò ní yẹ yín. ìkànnì Alhaji Komadu bá a ṣe máa ń gbádùn prógámù yín tó àtiwọ́ àti prógámù tó ló ń gbádùn kò ní jọ yẹ yín. ṣé mo jèrè ẹ rí ni? ó yẹ kẹ́nìbọ̀dì ó rìmẹ́mbà péjì mi náà ọ̀nà òdodo TV ọgbọ́n. قل الحق ولو كان مرا وقال رسول الله صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا oni sallam amma ló sọ bẹ́ẹ̀ oni bódodo bá ti wù kòkòrò tó oni ká sọ òdodo kí ni mo láde bí ní ká ṣe o ká sọ òdodo ṣẹ́rù mi ni màá lẹ́rú ọmọ bà láti sọ tọrọ bẹ́ẹ̀ bá gbé náà kárí àsọ̀kalẹ̀ mo ti sọ fún yín ti pẹ́ pé ajá mi kọjá ẹran àmúpaléyá olóńgè ní kọjá mi ọkọjá ẹran àmúso gbàgbé ìtọ́ bá ní í ṣe pẹ̀lú òótọ́ ọ̀rọ̀ la máa sọ náà ọmọ bíbí ìlú Ìkirè ní mí ọmọ Ọ̀ṣun state ní mí reality lábàáyín sọ èyí tí ó dẹ̀sẹ̀ àfáàdẹ̀ ní mí ẹran ni mo ń fọwọ́ gbá kì í ṣe egun mi sáfà bíríkìlà o mi dẹ́ sáfà kàfíńtà mo dẹ̀ ti wí ti pẹ́pẹ́ ẹni politician gbogbo tí jẹ́rù olóṣèlú threat of Nigeria not Ọ̀ṣun state nìkan threat of Nigeria tí mo bá gbé bùkátà 100,000 níwájú ẹ̀rí tó a bá lè bóde kó tásìrì mi láàrin ayé kò ní yí ọ́ ṣé mo wà ní àfáàrí bí pa ni ọmọdún tí mo ti wọ̀ online ni tọba tó ní mi ti ń kò tí ì sí 100 kò tí ì sí fóun tọ́lọ̀ tí ní káwọn wà ń gbòòrò òótọ́ ọ̀rọ̀ tá a wá ń sọ láti gbàdé sáà ní dákẹ́ rẹ̀ tí a bá ní pọlitísà kan fẹ́ bóde olóṣèlú tí ó sọ pé ọlọ́run ní kí n dá sínú ayé Alhaji Komadu Abdulwasi ọ̀nà òdodo TV èèyàn kẹsọsọ náà ní ta ló tàn Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí new governor of Ọ̀ṣun state on the 15th oṣù kẹjọ 2026 Oyèbámijí nìkan ni politician tí mo bá jẹ ní 100,000 tó fún mi ní 100,000 rí bóyá mo gbé bùkátà kan wá bọ̀ bóyá mo wá sọ̀rọ̀ ayé mi kan fún bóde kan sọ Oyèbámijí anáwó mọ́rojú aṣọ orí ẹbí ẹni ọgọ́ àwọn ń sòótọ́ ọ̀rọ̀ máa gbọ́ èyí tó fi mẹ́rin pé ó ti lọ ọjọ́ 15 oṣù kẹjọ Oyèbámijí ti gbà á Bọ́lá ti di gómìnà mọ́dára láàmú ìwọ náà wo prógámù táwọn ẹlẹ́yà ṣe Òkè Àràfá láwàyé o Òkè Àràfá ó yá wo fídíò yìí kó rí àwọn ẹlẹ́yà mẹ́ta àrò mẹ́ta tí ọ̀dọ́ gbọ́dọ̀ dọ́bẹ̀nu tẹ́mi Komadu ọ̀nà òdodo TV tí mo jẹ́ ìkẹrin wọn lórí ìbẹ̀ lọ́hùn lórí àṣeyọrí lórí ìgbàdúrà new governor of Ọ̀ṣun state incoming governor of Ọ̀ṣun state ọjọ́ 15 oṣù kẹjọ 2026 Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí oyè ọmọ oyè Bọ́lá ọmọ Bọ́lá àmọ́ àti dé láti wá tọ̀sọ̀ ṣe kò mú wàhálà dání ìrọ̀rùn ní ọ̀bàdé kò ní sí wàhálà àwọn ọ̀bẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kankan jà kò sí èdè òyedè nílùú Ìkirè kò sí gbẹ́mi sí omi òtó lọ́sùn gbogbo ẹ̀ bá torí pé gọ́fúnà tiwa tó yìí inú tó 8 jù láyé ní wàhálà kọ̀dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀rí kankan àfọlọ́hún kọ̀dẹ̀ bẹ́ẹ̀ ní kankan sòwòpọ̀ àfọlọ́hún kò sí tó lè sọ fún Oyèbámijí tó lè gbú ẹyẹ tó bá ti kọjá àdúrà àti sàrà ọgbọ ọyá wo àwọn ẹlẹ́yà wò wọ́n lókè Àràfá ọyá wò wọ́n. Inshallah Rahman àwọn ẹlẹ́yà wà ní òkè Àràfá báyìí wọ́n ń ṣàdúrà fún bàbá wa Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ new governor of Ọ̀ṣun state Inshallah Rahman ọjọ́ 15 oṣù kẹjọ kọ́lọ́n wọlá àyè tá a wà yìí wọlá àyè àṣẹ tá a wà yìí àyè gbàdúrà tá a wà yìí bàbá wa Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí àwọn ni kí wọ́n jáwé olúborí kí ni déètì òní náà
òní ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n on the 28th oṣù kẹfà 2026 tíbò náà ju oṣù kan àti díẹ̀ lọ́mọ Alhaji Muniru Baloye ẹ̀yin ẹlẹ́yà ọ̀yà ẹ ṣàdúrà fún bàbá wa Alhaji wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatu. Bàbá wa Alhaji Muniru Baloye báyìí. À ń bọ̀ àti dé pátápátá. gbàdúrà yín. Àmín ya Allah. Àmín ya Allah. èròǹgbà yín ọlọ́run bá yín mọ̀ sí. Àmín ya Allah. tí a náà ọlọ́run dà lé lórí. Àmín ya Allah. agbára ọlọ́ ẹ̀ débi gíga. Àmín ya Allah. ẹ̀ lórí àga yín. Àmín ya Allah. ẹ̀ lórí àpèrè. Àmín ya Allah. ẹ̀ jábọ́. Àmín ya Allah. jábọ́. Àmín ya Allah. yóò wọlá bí gbogbo afẹ́nifẹ́re ṣe fẹ́ràn ẹ̀ ní sùúrù. Àmín ya Allah. wàhálà. Àmín ya Allah. Àmín. ọlọ́run ní dọ̀rọ̀ yín. Àmín ya Allah. kò ní ẹ̀yin lẹ́ni o. Àmín. ọba gbé yóò fẹ̀tọ́ yín yóò fi dé. Àmín ya Allah. ọlọ́run ní forí yín kò ní fi sàpọ̀lé. Àmín ya Allah. fẹ̀tọ́ yín fẹ́ lómi. Àmín ya Allah. ọlá ti tóbi rẹ̀. Àmín. ọlá yìí kábà tá a wà yìí. Àmín ya Allah. tá à ń fẹ́rẹ́ lọ́dọ̀ ọlọ́run tá à ń kórè ayé ọlọ́run jù sẹ́mẹ́ láàyè. Àmín ya Allah. ọlọ́run jù sẹ́mẹ́ kádàrá bùkún ní kò lè. Àmín. yóò wọ láyè tá a wà yìí o. Jabal Arafa. lẹ́yìn lọ́wọ́ tó bá ní kórè yín lé lọ́wọ́. Àmín. yóò gbẹ́tọ̀ yín lé lọ́wọ́. Àmín ya Allah. yóò gbẹ́tọ̀ yín lé lọ́wọ́. Àmín ya Allah. ọlọ́run jẹ́ dá ayé yín. Àmín ya Allah. ẹ̀ dá ayé yín. Àmín. ó rọ alábí kúkú wá sí ń dùn sí inú wa ń dùn sí tọmọtọmọ tẹbi tara ọlọ́run bá ń gbé dé láàyè. Àmín ya Allah. yóò gbé débi gíga o. Àmín ya Allah. ọlá yóò mọ ròkè ní ẹni. Kí kọ́yá ọmọ sì pa wọ́n kọ́ mọ́ sàárẹ̀. Àmín. Àárín àwọn àtọ̀gá wọn kọ́ mọ́ dàrú. Ọlọ́run jẹ́ ẹ̀gùn lẹ́mìí. Àmín. ẹ̀jọ́ lápẹ́. Àmín. Ọlọ́run jẹ́ ẹ̀jọ́ lápẹ́. Má fi ìyàwó dà wọ́n láàmú, má fọmọ dà wọ́n láàmú. Má fi ìyàwó dá ẹ̀ láàmú. Má fọmọ yín dá ẹ̀ láàmú. Àmín. Má fara yín dá ẹ̀ láàmú. Àmín. Má fara yín gẹ́gẹ́ dá ẹ̀ láàmú. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ ní stroke. Àmín ya Allah. Stroke rẹ̀ gbárí ayé. Àmín, àmín. Afẹ́fẹ́ burúkú ọmọ fẹ̀ bí. Àmín ya Allah. Nínú ọ̀tà kọ́mọ sẹ́lẹ̀. Àmín ya Allah. Àmín, àmín. Ọlọ́run bá ti gajẹ́ bá ti gajẹ́ Pátápátá. Àmín ya Allah. òkè àràfàlà kọ́lọ́run jẹ́ mọ́ ga. Àmín ya Allah. Àgbéga kọ́ mọ́ wọn náà. Àmín ya Allah. Ọlá mọ́ṣálá ọlá kùwátá. Ìlàbí. Àti dé àwọn bọ́ọ̀lùkù tó máa tọ́sùn ṣe. Àti dé wàláhì àti dé àwọn bọ́ọ̀lùkù tó máa tọ́sùn. la hawla wala quwwata illa billah. ẹlẹ́ẹ̀kejì sì rèé ìbéèrè ni mo fẹ́ fi béèrè lọ́wọ́ bàbá tí a ṣẹ̀ṣẹ̀ wo fọ́nrán wọn tán yìí. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni wípé irú àwọn ènìyàn báyìí ni wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Irú àwọn bàbá bíi eléyìí ni wọ́n ń ba orílẹ̀-èdè Nàìjíríà wa yìí jẹ́. Nítorí ẹ sọ fún mi, kí ni ohun tó mú ọgbọ́n wá? Kí ni ọ̀rọ̀ onílàákàyè nínú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ sílẹ̀ nínú fọ́nrán tí wọ́n ṣe? Ìdí tí wọ́n fi ń ṣe àdúrà fún ènìyàn, ìdí tí wọ́n fi ń gbárùkù ti ènìyàn pé kí ó lè wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kan ni wípé ẹni yẹn ti ṣoore fún wọn rí. Wọn ò mọ̀ bóyá ẹni náà kì í tiẹ̀ ń ṣe ẹni tí àwọn ará ìlú fẹ́. Wọn ò mọ̀ bóyá ẹni náà tilẹ̀ ń díbọ́n ni, ṣùgbọ́n nítorí wípé ó ti ṣoore fún wọn rí, wọ́n ti rí jẹ lára rẹ̀ rí, ibi tí wọ́n ti wá rí jẹ ni wọ́n wá ń gbárùkù tì. Wọn ò mọ̀ bóyá yóò ṣe ìlú dáadáa. Wọn ò mọ̀ bóyá ẹni tó máa jẹ tí ìlú á túbà tí ìlú á túṣẹ ni, tàbí ẹni tá a jẹ tí ìlú á dàrú. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti rí àǹfààní kan jẹ lára rẹ̀ rí, àwọn tó wá kù tí wọn ò ráǹfààní jẹ lára wọn, wọ́n wá sọ pé àwọn yẹn kọ́ ni èèyàn nítorí pé wọn ò rí àǹfààní jẹ lára wọn. Pẹ̀lú bí bàbá yìí ṣe dàgbà tó, ó dá mi lójú pé àwọn ọmọ rẹ̀ yìí tó bá kéré jù nú ọmọ rẹ̀ ó ti kọjá ọmọ ọdún 10. Bàbá yìí yóò ní ìyàwó ńlé, bàbá yìí yóò ní àwọn ènìyàn tó ń gbà ní ìmọ̀ràn. Ẹ wá wo irú ìmọ̀ràn tí bàbá yìí á máa gba àwọn ènìyàn. Ẹ wo irú ìlànà tí bàbá yìí máa là sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀. Ọ̀rọ̀ aláìnílàákàyè gbà ni bàbá yìí sọ. Nítorí ẹ sọ fún mi, bàbá èèyàn kan ló lanu gbàgà tó ní pé òun gbárùkù ti ènìyàn kan láti di gómìnà ìpínlẹ̀ kan nítorí wípé ó ti rí owó jẹ lára ẹni náà. Kò mọ̀ bóyá òun nìkan lẹni náà dára sí, bóyá yóò dára sí àwọn aráàlú. Ṣùgbọ́n ohun tí ó ṣàfẹ́ ni pé tẹ́ni náà bá ti lè wọlé, òun á sì máa rí àǹfààní jẹ lára irú ẹni bẹ́ẹ̀. Ohun ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ sọ tí mo ní ó máa dàbí ìbéèrè, òun ni wípé pẹ̀lú bí bàbá yìí ṣe fi owó ṣòfò tó jẹ́ pé ó kó àwọn ènìyàn lọ sí
orí òkè àràfá àbí kí ni wọ́n ń pè é, tí wọ́n lọ ń ṣe àdúrà ní kíkankíkan, tí wọ́n lọ ń wọlé àlùwà nítorí èèyàn kan tó fẹ́ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ kan, pẹ̀lú gbogbo bí wọ́n ṣe sọ wípé orí òkè àṣẹ ni, bó tilẹ̀ jẹ́ wípé àwa mọ̀ pé òkúta lásán ni, ṣùgbọ́n ká tiẹ̀ wá gbà wípé orí òkè àṣẹ tí wọ́n ń pè é yẹn náà ni, tí wọ́n wá kó àwọn ẹbí wọn lọ́bẹ̀, tí wọ́n lọ rèé ń ṣe àdúrà ní kíkankíkan fún arákùnrin tí wọ́n ní kó wọlé yìí. Kí ló wáá dé tó jẹ́ wípé arákùnrin yìí gangan ló fi ìdí rẹmi tí ojú sì ti ẹgbẹ́ òṣèlú wọn ní ìpínlẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Àbí òkè àràfá yín kò gbàdúrà mọ́ ni? Àbí kò sí àṣẹ lórí òkè àràfá yín pé irọ́ lẹ tiẹ̀ ń pa fún àwọn ènìyàn láti ọjọ́ yìí ni? Ìbéèrè tí mo fẹ́ kẹ́ ẹ dá wa lóhùn nìyẹn, nítorí pé ẹ máa ń sọ pé àṣẹ ń bẹ níbẹ̀. Kí ló wáá dé tó jẹ́ pé àlá yín tẹ́ ẹ gbójúlé kò gbọ́ àdúrà yín nígbà tí ẹ lọ gba àdúrà sí i? Èsì tí mo kàn fẹ́ kẹ́ ẹ fún mi ni pé kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ gbàdúrà tọkàntọkàn ni, àbí orí òkè tẹ́ ẹ lọ́hùn àdúrà ò kì í gbà níbẹ̀? Ẹ̀yin olólùfẹ́ Káràkà tó gbajúmọ̀, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Kẹ́ ẹ ní ọjọ́ tó dára. Ire o.